ọ̀rọ̀ DNA test tẹ́ ẹ bá wà wọ́n tí wọ́n ti bí ní Nàìjíríà ni àti ní gbogbo àgbáńlá ayé tí wọ́n ti bí ní 60 70 ká pé alẹ́ ti gan ọ̀rọ̀ DNA test kò tí ì wọ́pọ̀ báyìí fún parí 19 kankan kásá pé millennium ìnọ̀rọ̀ DNA test ló bojú nígbà àwọn kọ́kọ́ dálẹ̀ sẹ́ńtà tí wọ́n ti ń ṣe DNA test lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tọ́nà 15 tí ó bá tiẹ̀ fẹ́ tọ́gbọ̀n tipátipá lẹ́ẹ̀fífẹ́ ka 10 nísìn nígbà ó ṣe pé ọ̀rọ̀ DNA test màá sí ojú òpó lẹ̀ pé ǹjọ́ yẹ káwọn èèyàn máa ṣe DNA test àbí ò yẹ màá wá mọ̀rọ̀ kan ṣàkàwé tẹ́ẹ̀fì rí wípé ọyẹ àbí ọyẹ tíjọba bá sọ wípé òun fẹ́ máa fún gbogbo èèyàn lówó ìrànlọ́wọ́ o pé gbogbo fámílì ẹ̀ kọ́kọ́ lọ ṣe DNA test pé gbogbo agboolé wa ń bẹ̀rẹ̀ gbogbo agboolé wa ń Yemẹtu lóje agboolé wa ní Tútàbà Tèmídire Academy Ògbèrè tí ó yà Ọlọ́run ṣògo pé gbogbo yín ẹ̀ kọ́kọ́ lọ ṣe DNA test èèyàn mélòó ló lè páàsì nínú àwọn tí wọ́n bí àwọn àgbàlagbà àwọn ìyá wa ayé ìjọ wọn lóòótọ́ ni àbí Ọlọ́run bò wọ́n láṣìírí torí tí ó bá sí DNA test àkúkú ní mẹ́mí nú ẹ̀mí ànímọ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ báyìí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ọkùnrin kan olówó ni tọ́lọ̀ ń gbà fún àwọn gbọ́mọ àwọn jíyàn gbé wọ́n wá lé mọ́tò rẹ̀ wọ́n lé òun náà sá bó ṣe wọlé gàràgàrà lọ́gbálẹ̀kùn gbàgbàgbàgbà ìyàwó ẹ̀ sáré sílẹ̀kùn ló mí hẹlẹhẹlẹ pé àwọn olè ń bọ̀ ìyàwó ẹ̀ sáré tilẹ̀kùn lẹ́yìn àwọn yẹn lórí láyà wọ́n sì wọlé wọ́n sì fipá jálẹ̀kùn gbàá àrà tọkùnrin yìí wọlé ibì kan bẹ̀lẹ́ òkè staircase ilé ẹ̀ step kan wà tó tún gbà sàlẹ̀ sọ̀kalẹ̀ step yẹn lọ́lọ́ já kíṣìn ń sàlẹ̀ abẹ ọwọ́ náà kíṣìn ọ ń yọjú wò wọ́n bí ẹ ṣe ń wọlé ọgbà bíi kíṣìn jáde ọdẹ̀yìn kùlé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá gbogbo inú ilé ẹ̀ńtọ́ wọlé ní ìsìn dà ìyàwó bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ tí ó bá jáde àwọn ọmọ rẹ àwọn ó gbéyàwó ẹ lọ ni tó o bá jáde àwọn ó gbéyàwó ẹ lọ ẹ tí ò sínú lébo ló ti fẹ́ gbọ́. olówó sì ni ọkùnrin yìí téèyàn bá kó lówó léèyàn olówó ni àwọn náà sọ ni. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo. ìyàwó sá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ bí wọ́n ti ń gbẹ̀bọ̀n sí i lórí 19 nìkan níbẹ̀ lára ẹ̀. lọ̀gá àwọn rí i pé nǹkan lọ́lọ́run ṣe wà sí láàbá ẹ̀ ọláwọ̀ ọmọọṣẹ́ wọn wọlé kí wọ́n lọ mọ́ túlé wọ́n lọ túlé wọ́n rí góòdì wọ́n rówó ó ní wọ́n mọ̀ nsọ́ nsàlẹ̀ òun bọ̀ ká tó pa obìnrin yìí ń pa obìnrin inú ẹ bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ó ní ọkọ̀yìn sága ó ní ọkọ̀jú sógiri kọ́kọ̀yìn sóhun béèdì lọ́mọkùnrin ibi kan ni ọ̀sà kòbó gbogbo nǹkan lọ́ọ́ máa fẹ́ gbọ́ kòbó. ọpẹ́ ṣẹlẹ̀ káàkiri dúníyàn yìí gbẹ̀san. nígbà ọpẹ́ ọkùnrin yìí ń sọ̀kalẹ̀ ńsàlẹ̀ àṣebọ́kùnrin yìí ṣe sọ tó jáde tó gba kìsìn jáde ó tún lọ pe àwọn ọlọ́pàá kò gbèrègbè àwọn yìí ó sì sáré. wọ́n gbébọn dé wọ́n ká wọn mọ́sàlẹ̀ wọ́n ká wọn méjì mọ́sàlẹ̀ ọ̀gá àwọn ẹnìkẹta dé wọ́n na ọ̀gàn
wọ́n bá mú wọn ó di police station. gbogbo tí wọ́n kó pátá wọn bá lọ́wọ́ wọn gold dọ́là páǹsì. ọkùnrin inú ẹ̀ dùn. níbẹ̀ wọ́n ti jẹ́wọ́ pé owó gan káwọn wá gold káwọn wá. wọ́n fáwọn líǹkì ọkùnrin ni pé ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé. wípé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ní mọ̀ wà nílé tó bá sì ti wà nílé báwọn òun gan làwọn fẹ́ gbé táwọn ó gbowó lọ́wọ́ ẹ̀. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ káàkiri. àwọn ọlọ́pàá wọ́n mú wọn. dúníyàn yìí gbẹ̀san. ọ̀rọ̀ kò ń tọlọ́pàá lọ́dọ̀ àwọn tí ṣẹlẹ̀ sí ó wálé padà. ń bọ̀ dàárọ̀ ọjọ́ kejì dáàdì lágbájá bá ò lè ṣiṣẹ́ bá wọn tí ẹ bẹ̀rù bí wọ́n bá pa wá. mo ti mọ̀ pé wọn ò ní pa yín èmi wọ́n ń wá. torí mi ò tí ì rólè tó léèyàn tó bá yàn wọlé bẹ́ẹ̀ rí ló yẹ kí n mọ̀ pé kidnapper ni wọ́n. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ o dáàdì lágbájá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ o irú ìṣẹ̀lẹ̀ wo ọ̀gá àwọn yẹn bò lájọṣepọ̀. wá kọ́nu statement lánàá ara tí wọ́n fi tètè pa wọ́n nù wọ́n bá tún gbéra agbára rárá ọba ní ìkánbò ń sùn nínú àwọn mẹ́ta o. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé. wọ́n ní kó identify ntọ́ba lájọṣepọ̀ ó sì nàka sí ní nàka sí tí ó nàka sí wọ́n mú yàn sẹ́gbẹ̀ẹ́ wọ́n bá gbéyàwó ọ̀dọ̀ hospital wọ́n lọ ṣe àyẹ̀wò. dúníyàn yìí gbẹ̀san. àyẹ̀wò tí wọ́n fi mọ́kùnrin yìí pé lóòótọ́ nǹkan ara ọkùnrin yìí bọ́ sí i la lóòótọ́ wọ́n lọ gba nǹkan àyẹ̀wò lẹ̀. ẹ má ṣe pẹ̀lẹ́ o. ẹ mọ̀ pé ikú kọ́kọ́ nù kì í sàrùn náà. ìṣẹ̀lẹ̀ sẹ́bí wa. ọkọ ní ọ̀kàrẹ̀ ìyàwó òun tó bó ṣe sọ fóun ṣùgbọ́n pírọ́blẹ́mù tọkùnrin ní ni pé I forgive. bíyàwó èèyàn náà bá bá obìnrin pẹ̀lú èèyàn kátiẹ̀ kí àwọn káyìn wọ́n o obìnrin tí ń gbà pé òun ní ìyáálé ọ̀dà kí wọ́n fẹ́ yàwó léwu kọ́sà ti mọ respect òun ṣé wọ́n lè gbàrú ẹ̀ kọ́ gbà pé ìwọ ni alákọ̀ọ́kọ́ ọkọ àkọ́fẹ́ o ọkọ míì tó bá tún fẹ́ kọ́sà mọ respect rẹ̀ ṣé o lè gbàrú ẹ̀. ọkùnrin ò ní gbàrú ẹ̀ láéláé àwa lára wa gbóná jù. lẹ́yìn ìgbà tẹ́ gbèrègbè tẹ́ gbèrègbè. obìnrin yìí lóyún kì í ṣoṣù méjì kì í ṣoṣù mẹ́ta o ó lé lóṣù mẹ́fà wọ́n lọ fọnú ẹ̀ lọ síbítù o. ọkọ ti sọ fún wọn láti hospital pé bí bá ti ń ṣe báyìí kí wọ́n sì máa gbẹ̀jọ́ ọmọ wọn sí gbogbo ẹ̀ wọ́n sì DNA o tíyàwó ò sì mọ kankan. wọ́n yẹ ẹ̀ wò congratulations ẹ̀jẹ̀ ọkùnrin yìí ló mú. kábíyèsí ọlọ́run tó o bá ti ń ṣe àyè 40 times jẹ́ mọ́ ọmọ àwọn tí ó lọ wò wá wọn lọ wò wá o Abídèmí ò gbé èdè ó lóun ti gbowó o ó lóun ti rówó òun gbà róòsì àti sẹ́ǹdì owó rẹ o. ọmọlọ́lá popsi bígì
ṣẹlẹ̀ nílé ayé ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀. ó ní Ọlọ́run yọ ìwọ obìnrin. ló ń ṣẹlẹ̀ nílé ayé. Ọlọ́run yọ ìwọ obìnrin. ló ń ṣẹlẹ̀ káàkiri. láti ìgbà tó o fi lè gbà fólè tó o gbà kí wọ́n pa ọ́ síbẹ̀ láti gbà yẹn lòun ò ti trust ẹ mọ́. ayé gbà pẹ̀lẹ́ o. ìyẹn ní trust òun kẹ̀. pẹ̀lẹ́ o. òun gba kú yín kú ni torí tí wọ́n bá ka yín mọ́lé ńjọ́ náà bí ìṣe pípa wọn pa yín tàbí wọn ó gbé yín lọ. àdúrà làgbà ẹ bá wa ṣàmì o. àdúrà làgbà ẹ bá wa ṣàmì o. wọ́n sọ wọn parí ẹ̀ débi pé níjọ́ kó mọ obìnrin yóò change aṣọ. àwọn èèyàn sì ń béèrè pé kí ló dé ọ́ lára àwọn òmókun inú ẹ̀ ò dùn. èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà wọ́n ṣàyẹ̀wò wọ́n wá rí wípé ló ń ṣẹlẹ̀. àwọn ọmọ mẹ́ta tó ti bí tẹ́lẹ̀ dúníyàn yìí gbẹ̀san. nọ́mbà 4 ọmọ ẹ̀ ni pẹ̀lẹ́ o. nọ́mbà 3 ọmọ ẹ̀ ni ìdára nọ́mbà 2 ọmọ ẹ̀ ni máa ṣe pẹ̀lẹ́ o. nọ́mbà 1 kì í sọmọ ẹ̀. ìjàmbá burúkú kò máa ní ṣẹlẹ̀ sẹ́bí wa. àdúrà làgbà. kíyàwó sì dúró jẹ́jẹ́ ó ní àwọn ó sì DNA ẹ bá wa ṣàmì. torí wípé ó ti fẹ́ ọkọ ìyàwó ọkọ ti bí ọmọ kan rí tẹ́lẹ̀ kó tó fẹ́yàwó ọwá ní tó fi ṣe fún last born àwọn gbogbo ọmọ tó bí pátápátá ni ó ṣe DNA ló ń ṣẹlẹ̀ nílé. béèdì ló mú ìyàwó níbí kan ni wọ́n gbé ọ̀dọ̀ hospital ṣẹlẹ̀ káàkiri. nọ́mbà 4 ọmọ ẹ̀ ni nọ́mbà 3 ọmọ ẹ̀ ni nọ́mbà 2 ọmọ ẹ̀ ni nọ́mbà 1 yìí sọmọ rẹ̀. ìgbà pẹ̀lẹ́ o. èyí tí wọ́n bí kíyàwó tó wọlé ẹ máa ṣe tó bí síta ọmọ ẹ̀ ni wọ́n lọ yẹ̀ wò ọmọ ẹ̀ ni lẹ́sẹ̀ bí wa. àdúrà ọba di wò mí ń wọ̀ ọ́ bá wa ṣàmì o. nílé tífẹ́ wà burúkú tẹ́lẹ̀ tó jẹ́ pé bíyàwó àtọkọ wọ́n jọ máa jẹun ni tọkọ bá wà lé o àtìyàwó àtọkọ bí wọ́n bá mu tíì síbí kan ni ó wà nù kọ́ọ̀pù wọ́n yà máa ṣe sínú kọ́ọ̀pù ẹyọ kan wọ́n mọ̀ gbà tí wọ́n mọ̀ gbé fúnra wọn bí àwọn kan tá a mọ̀ tá a lè dákọ̀ wọn. aráyé ẹ máa ṣe eléyìí ò lè gbà kéèyàn fi kọ́ọ̀bù ọkọ rẹ̀ bọ̀ kan yóò fọ mọ́tò lórí ni. lẹ́sẹ̀ bí wa. àdúrà làgbà. wọ́n jọ ń fi kọ́ọ̀bù mu tíì ní kọ́ọ̀bù ẹyọ kan ni a máa lò nílé ayọ̀ bá dilé ìbànújẹ́ ìtumọ̀ wa ń bẹ̀ yín èèyàn léèrè léèní ni wípé ǹjẹ́ DNA test dáa àbí ọ̀dà ẹ pè wọlé o àwọn reasonable kọ́mẹ̀ntì tó bá wọlé náà ó ṣeé ṣe kọjá ẹ̀mí. káàkiri. dúníyàn yìí gbẹ̀san. Lagelu FM 96.7. a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra. agbede ìfàfàlàlà falala tí ò ní ra ibà. a ti mú wálẹ̀ pátápátá ó balẹ̀ pẹ́pẹ́. ilẹ̀ rírà fi kọ́lé ní rọrùn gbà. tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀ gbé ọmọ nàmọ promo jáde. 1,700 naira péré la ń ta square meter ilẹ̀ plọ̀tì kan fún gbogbo èèyàn báyìí. iye square meter tó bá wù yín lẹ lè rà. lára àwọn ilẹ̀ wa tó wà mọ́níyà àtẹlẹ́ tó wà lágùn tó emele tó wà lájì. àṣírí ti bò láti ra lẹ̀ kọ́lé nìyẹn. tó o bá ti ní 1,700 naira péré lọ́wọ́. ó ti yá owó tí o tó ń tẹ́lọ̀ mi fi ṣe fàájì lójúmọ́. ìwọ jẹ́ ọlọ́gbọ́n lórí ẹja mú tiẹ̀. kó o máa ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. tètè kàn sọ fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà 12 àrẹ́tẹ̀dó street àrẹ avenue ní bódìjà ìbàdàn. tẹlifon 09152222205. àti kórede àti múrewa ṣe má ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares.
kí Káyọ̀dé Raphael Sọlá ẹ send candidate yín àti kìnìkan gold Yomi gold ẹ méjèèjì send candidate yín kásáré san pàápàá ẹ kú kalẹ̀. ṣiṣẹ́ agbára látọwọ́ apọ́sù SMO Mustapha JP bàbá ṣẹ́bí ọba ó fẹ́ ṣiṣẹ́ ìyanu ìtúsílẹ̀ ìgbéga ọ̀nà àbáyọ lọ́sẹ̀ eléyìí o ìwọ náà wà nírìírí iṣẹ́ agbára ẹ̀ lọ́jọ́ Sunday nínú ìsìn ológo láago 8 òwúrọ̀ sí 11 àbọ̀ wá wo bí Ọlọ́run ṣe ń tú àwọn èèyàn rẹ̀ lẹ̀ ọjọ́ Wednesday ní ìpàdé ẹ̀dùn àbájẹ̀mú yẹn agbára láti ṣẹ́bí ọba aago 9 òwúrọ̀ sí 12 ní ọ̀pọ̀ àwọn èèyàn tí ìrètí ti pín fún ní àṣẹ ti balẹ̀ o wọ́n ti ń dáre rẹ̀ ṣe ní gbogbo ọ̀nà àti nínú iṣẹ́ òru lọ́jọ́ Friday bẹ̀rẹ̀ láago 11 àṣálẹ́ ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àti àwọn olórí ẹ̀mí ló máa ń pẹ̀lú apọ́sù SMO Mustapha JP bàbá ṣe bí ọba ṣiṣẹ́ ìránṣẹ́ o má jẹ́ kí iṣẹ́ mi àti ìyanu tọ̀sẹ̀ yóò fowó náà rú darapọ̀ mọ́ àwọn ọmọ Ọlọ́run nínú ìjọ Seed of Christ Golden Church International láti ọ̀rẹ́ méjì express tàbí airport road ẹ sọ fún ọlọ́kadà pé ọjà Orísun bá nílẹ̀ lọ níbi òbí ẹ sọ̀kalẹ̀ ní ṣẹ́bí ọba bus stop àṣẹ àtàgbàdà tó máa mú ọjà bí ọba ó máa bàlẹ́ olórúkọ Jésù. ẹ̀bùn pàtàkì lọ́mọ bíbí. Unique fertility ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ẹ̀dá Unique fertility dé wọ́n ti kó wọ̀lú látòkè òkun àwọn èròjà tó mú àlàáfíà bá àgọ́ ara tó mara bọ̀ sípò mara jí pépé Unique fertility tọkùnrin wà tóbìnrin wà ó wà lóníwóró capsule àti olómi ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ àjọ NAFDAC ìlú ló ń tẹ̀ FDA lamẹ́ríkà fọwọ́ sí ọ̀pọ̀ àwọn tó ti lo Unique fertility lọ́rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire Unique fertility wà ní Fortune Plaza New Garage Akala Express Road along Elebu ládojúkọ Zanac filling station Ìbàdàn fún àlàyé tó kún kẹ́kẹ́ 08067153744 tàbí 09033556970 Instagram at Unique Fertility CEO àti Unique Fertility kàn sí Unique Fertility lórí www.uniqueworldhealth.com. ìyá àbúrò fún ewu. Unique Fertility lò ó wàá sì rẹ́rìn ayọ̀ nígbẹ̀yìn. kí ló tún ṣẹlẹ̀ ní challenge lọ́la o. ó tún ti ń ṣẹlẹ̀ o kí wọn náà lè rí àánú Ọlọ́run gbà o. ó yá fún àánú ló kàn. gbogbo ẹni tó ń fi àánú látọ̀dọ̀ Ọlọ́run àánú látọ̀dọ̀ ènìyàn àánú ojúkojú àánú òjijì ẹtúyàyà máa bọ̀ wá gbàgbára torí ọ̀fẹ́ láti ra àánú gbà. lórí ilẹ̀ náà mọ̀ wọ̀ tó wá challenge Ìbàdàn. bàbá wòlíì AK-47 tú àná etí sórí gbogbo èèyàn súré fún wa. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu ńlá ló ṣẹlẹ̀ ní ayé oníkojúkọ. ọ̀la ni o. àwọn olórí ẹ̀mí tó máa wà ń bẹ̀ ni màmá Bọ́lá rẹ̀. ìlẹ̀jà Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀. Adúkẹ́ Gold ológodínà tàdélé mi lórí àtọ́ máa búlẹ̀. bẹ́ẹ̀ bá ti dé challenge wọ mọ́tò tó lọ mọ̀lẹ́tẹ̀. ẹ sọ̀kalẹ̀ nínú ọmọ wọ bus stop tó wà ládojúkọ Genesis event center. tó bá dé jẹ́ mọ̀lẹ́tẹ̀ lè ti mọ̀. ẹ sọ̀kalẹ̀ nínú ọmọ wọ bus stop kẹ́ tó dé Genesis. ẹ tún lè pe nọ́mbà yìí 08066481455. jẹ́ kájọ pàdé níbẹ̀. On Lagelu FM 96.7. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ẹ̀. àìmọye ẹlẹ́ni DNA test ti dàrú ló ń ṣẹlẹ̀ nígbàgbọ́. àìmọye àwọn tó ń ṣe jápa tí wọ́n jọ bára wọn jìyà látàárọ̀ dalẹ́ tí wọ́n ta gbogbo dúkìá tí wọ́n ní àtilé àtilẹ̀ àti gbogbo nǹkan àti góòlù ìyàwó àtaṣọ àti bàtà tí wọ́n ta gbogbo ẹ̀ tán tí wọ́n fẹ́ jápa. wọ́n débi tí wọ́n ó ti ṣe DNA wọ́n débi tí wọ́n ó ti gba físà wọ́n ní wọ́n ó ní di DNA àwọn ọmọ wọn. at the end of the day ibẹ̀ nígbéyàwó wọn dàrú sí. ìyá alágbájá sínú ọmọ mẹ́rin méjì ni tòun bẹ̀ ó sì bà tòun jẹ́ lójú ayé òun báyìí ọgbọ́n ọlọ́mọ fóun tóun rán secondary school sọ yóò rí bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé. àwọn méjì tí mo dákọ yẹn ẹ send candidate sí kan sáré sanwó yẹn pàápàá owó sì kù ńlẹ̀ rẹpẹtẹ o àìní bíi 60,000 ńlẹ̀. táwọn onígbọ̀wọ́ ọba ti padà lẹ́yìn wa ọlọ́run ò padà lẹ́yìn wa nù a mọ̀ pé àwọn onígbọ̀wọ́ ń ṣe tiwa tọkọtaya Nigeria Limited. ẹsẹ̀ bí wa
àdúrà làgbà ẹ bá wa ṣàmì o. ẹ rí DNA test wàhálà tí ń fà nínú ìgbésí ayé lọ́kọláya kì í ṣe kékeré. ìgbésí ayé lọ́kọláya DNA test wàhálà abẹ́ pọ̀. ǹjẹ́ ẹ mọ̀ pé mo gbọ́ mo sì rí mo sì kà á nílùú òyìnbó obìnrin kan ó lọ síbi tí wọ́n ti ń ṣe DNA test ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ ọ̀hún tí wọ́n bá ṣe DNA rẹ̀ kò ní mú positive pẹ̀lú òun wípé kò ní mú ẹ̀jẹ̀ òun wọn kò lè mú ẹ̀jẹ̀ òun tó wọ́n lọ ṣe bẹ́ẹ̀ nígbà wọ́n lọ ṣe bẹ́ẹ̀ wọ́n dọ̀ hospital wọ́n yẹ̀ wò lóòótọ́ ọmọ rẹ̀ obìnrin tó kọ́kọ́ bí kò mẹ́jẹ̀ rẹ̀ ìjọba wa ní láíláí bọ́yọ̀ lọ jí ọmọ ọlọ́mọ ni oníṣẹ́bọ̀n tó ti lóyún míì báyìí wọ́n wá mọ́nítọ̀ rẹ̀ hospital tí wọ́n gbé sí wọ́n fọlọ́pàá yípo ẹ̀ nígbà wọn ó tún yẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ wò ọmọ tí wọ́n tún bí kò tún mẹ́jẹ̀ rẹ̀ ó lóun fi proof wọn wípé ọgbọ́n Ọlọ́run nìkan ló lágbára jù kìí sábà wáyé bẹ́ẹ̀ o ẹ má sì mí gbọ́ o DNA test tí wọ́n bá ṣe ń bì kan tí ó bá dáàyàn lójú èèyàn lè lọ ṣe ń bò míì o DNA test wọn ǹjẹ́ ẹ gbà wípé ìbejì èèyàn á máa bíbejì tí wọ́n ó sì jẹ́ bàbá méjì ọ̀tọ̀ ń bàbá Táyé ọ̀tọ̀ ní bàbá Kẹ́hìndé jẹ́ mọ̀ pé mọ̀ jìnlẹ̀ ó ti jẹ́ àmọ̀ pé a máa rí bẹ́ẹ̀ tí Táyé ó jẹ́ ọmọ Mr. Alágbájá tí Kẹ́hìndé ó jẹ́ ọmọ Mr. Làkàṣègbè ṣé ẹ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ wádìí ẹ̀ wò àwọn oní DNA test sọ pé nínú ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n wá nínú káàkiri àgbáálá ayé tí wọ́n bá ń yẹ DNA test wò níbi tí kì í máa pakasọ jù nínú ibi tí èyí máa pakasọ fún DNA test jù ọmọ àkọ́bí wà lára wọn kí ló sì fà á ìfẹ́ ojú ọ̀nà a máa bòyàn lójú ìfẹ́ a máa rú bòyàn lójú obìnrin a máa ṣiyèméjì pé kọ́mọ̀ṣe pélé náà ó tún jẹ́ ń bẹ̀ yóò gbé òun lẹ̀ ni Lámídì wà lójú ọ̀nà Láńre wà ń bẹ̀ tọ́lọ̀ ń bá yàn mú un bẹ́ẹ̀ bá lọlé aládùúgbò àǹgbà míì táwọn obìnrin bá ní ẹ dákun ẹ bá ń yẹ̀ wò ta ló bọ́ lọ́kì wọn mu táládùúgbò bá ní kọ́kọ́ àwọn tó fọkàn sí wa obìnrin mi àmọ́ kọ́kọ́ èèyàn mẹ́fà aládùúgbò wà pé sàn mẹ́fẹ̀ẹ̀fà náà ní ká sì yẹ̀ wò tẹ́ẹ̀fì mọ̀ wípé ọlágbára púpọ̀ nu DNA test nǹkan tọrọ mọ́ ó lágbára díẹ̀ ẹni àwákọ́rọ̀ ó lè bá a yá àwọn nǹkan títún máa fà á tí DNA test fi máa mẹ́ẹ̀ obìnrin tó bá pẹ́ńlẹ̀ ọkọ tí ò bá rọ́mọ bí àwọn tí wọn ò bá rọ́mọ bí tí wọ́n ní wàhálà ọmọ ó lè jẹ́ obìnrin àwọn obìnrin afẹ́ máa bu ọkọ wọn láṣìírí ó lè jẹ́ obìnrin ò ní àìsàn kankan lára tó sì lè bímọ tóun lóyún níta tí ń ṣe nítorí ìbẹ̀rù ọkọ rẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe bí ẹ̀ẹ̀mejì ń ta tó wá rí wípé ẹlẹ́ẹ̀kẹta ìbọn bá ṣẹlẹ̀ òun ó gbé fọ́kọ òun ni o bàbá òkúkú takutu ó sì lè máa takutu kọ́mọ̀dọ́mọ yóò wá gbé fún un tó bá dọ̀rọ̀ DNA yóò wá sobìnrin dá láìda lóòótọ́ obìnrin lè mọ́ fi hàn ọkọ rẹ̀ pé òun bọ́ ọdọ́gbọ́n sí ni o ṣùgbọ́n láàrin àwọn méjèèjì wọ́n mọ̀ pé ọmọ tí ọba jọmọ èèyàn àwọn nǹkan kan sáìn wà tí èèyàn mọ̀ oríṣiríṣi sáìn wà tí àwọn èèyàn mọ̀ pé jọmọ òun lélẹ̀ nílẹ̀ Yorùbá ń jọun bí wọ́n bá gbọ́ ọmọ tọ́jọ́ ọmọ ọkọ tíyàwó bá gbé travel tọba lọ́sẹ̀ kan lòun ó lò ọpẹ́ tán gbà tí ọba tójọ́ mẹ́ta mẹ́rin yọ padà dé kí ló dé ọmọ yóò sun ń gbóná ni o wọ́n wá ní tọba dìjọ́ mi tọba ń lọ bá máa gbádà bàbá rẹ̀ lọ́wọ́ tọba wá sùn wọ́n máa dàgbádà bàbá rẹ̀ bò tàbí wọ́n fàgbádà bàbá rẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa sùn lé lórí ẹ sì rí i pé yóò lóye ọ̀sẹ̀ tọba yẹ kó lò
àwọn Yorùbá náà làákàyè wọn pọ̀ wọ́n ní DNA tí wọ́n ń ṣe ní tìbílẹ̀ ògbóró ọmọ ẹkùn ń bà wọ́n á máa ju ọmọ tuntun sí ẹkùn tí wọ́n pé tó bá jọ́ ọmọ ọba ni yọkàn fìrùyọ́ yọ pọn láàlá wọn adúpẹ́ o arọ́mọ oyè o wọ́n bá a gbé wọlé tó bá jẹ́ ọmọ àtìta yóò fàya ṣùgbọ́n láyé ìsìn táwọn ẹkùn tí wọ́n oúnjẹ jẹ tààrà ẹ̀ bí wọ́n bá ju ọmọ sí ẹkùn láyé tí epo di 600 kìíní kan náírà bí wọ́n bá ju ọmọ sẹ́kùn ọba fàya èmi ò ṣe ajá lásán ajá alẹ́ gan oúnjẹ jẹ kéèyàn bá gbé ajá àdìgbòlugi kéèyàn á ju ọmọ sí pé kọ́ bó ṣe DNA ìbílẹ̀ sólùwárì ò ní fẹ́ dára ẹ̀ lẹ́bi akọ́láwọlé bọ̀ọ́jẹ́ olóòtú ọmọ àdábánijà wíńbàrà mi ti délé ni wọ́n sọ̀rọ̀ fún alẹ́kùnrẹ́rẹ́ nípa DNA àti ń bá a bọ̀ látijọ́ Friday afẹ́forí ìkòkò sọ́ọ́dún lẹ́ni kí torí lórí rédíò tá a wà yìí káwọn èèyàn ó lè gbádùn rẹ̀ dáadáa àwọn tó jónímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ní ìrírí nípa à ń wọ́mọ afẹ́ lóyún afẹ́ bímọ àwọn ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀kú kalẹ̀. Iwájú lójúgun ń gbé òkè téńté la ó máa wà Lágẹ̀lú 96.7 FM ìyẹ́ pọ̀ nígboro ayé jọ.